Nasimọ yẹ Akaba mọ́ òṣìṣẹ́ Nepa kan lẹ́sẹ̀ nìyẹn bá fapá dá. Obìnrin ẹni ọdún mẹ́rìnlélọ́gbọ̀n kan Nasimọ Találádé ti ń káwọ́ pọ̀n ìròjọ́ báyìí níwájú ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sílùú Ìṣàbọ̀ lábẹ́òkúta tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ Ògùn látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn pé ó fìbínú yẹ àkàsọ̀ ìyẹn ládà lédè òyìnbó mọ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ẹ̀lẹ́ńtíríìkì kan lẹ́sẹ̀ débi títọ̀ ń fi ré bọ́ látòkè lójijì tí ẹsẹ̀ rẹ̀ sì kàn. Aláròyé gbọ́ pé Nasimọ tó ń gbé ojúlé karùn-ún ọ̀nà Amadíyà lágbègbè Olómoore ní Abẹ́òkúta ni wọ́n fẹ̀sùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kàn pé ó hùwà burúkú, ìwà ìpáǹle tó lè dá ẹ̀mí ẹni ẹlẹ́ni légbodò àti ìwà tó lè da omi àlàáfíà ìlú rú. Bẹ́ẹ̀ ni wọ́n ló mọ̀ọ́mọ̀ tàpá sófin ìjọba. Agbèfọ́ba Ọláìdé Rolling sọ pé afurasí ọ̀daràn yìí hùwà tí kò bófin mu ọ̀hún lọ́jọ́ 12 oṣù kẹrin ọdún yìí ní déédéé agogo kan ọ̀sán. Ó láfurasí yìí tí òṣìṣẹ́ Nepa tí wọ́n ti sọ di IBEDC báyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Silas Ọlálẹ́yẹ lulẹ̀ lórí àkàsọ̀ tí wọ́n gùn láti já iná ilé obìnrin ọ̀hún. Ṣíṣubú tọkùnrin náà sì ṣubú lójijì ló ṣokùnfà bó ṣe fi apá àti ẹsẹ̀ ṣèṣe gidigidi. Ó ṣàlàyé pé ẹ̀rí ìwé tí Nasimọ fi sanwó náà ni wọ́n béèrè pé kó kó jáde fáwọn nígbà tí wọ́n délé rẹ̀ káwọn lè fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ló ń sanwó iná ilé ọ̀hún. Àmọ́ kàkà tí ìbá fi kówèé jáde níṣe ló ń rojọ́ tó sì kọ̀ láti mú ẹ̀rí mo sanwó iná mi rẹ̀ wá. Èyí ló mú kí ọ̀gá òṣìṣẹ́ Nepa ọ̀hún pàṣẹ fáwọn ọmọọṣẹ́ láti lọ já iná ilé obìnrin yìí jù sílẹ̀ lórí òpó kó tó di pé afurasí náà fìbínú tì wọ́n lulẹ̀. Ìwà tóbìnrin yìí hù ni wọ́n ló lòdì sófin ìwà ọ̀daràn ti ìpínlẹ̀ Ògùn ti ọdún 2006. Wọ́n béèrè lọ́wọ́ afurasí ọ̀daràn náà bóyá ó jẹ̀bi àbí kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Nasimọ lòun ò jẹ̀bi. Onídàájọ́ M. Ọ̀ṣíbàjò gba béèlì rẹ̀ pẹ̀lú $100,000 náírà 100,000 naira àti onídùúró kan. Lẹ́yìn èyí ni wọ́n sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 28 oṣù kẹrin ọdún yìí. Ismail Adéẹ̀yọ̀ ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétígbọ̀ọ́ yín.